ẹ̀yin tèmi ó tún ti zẹ̀ Muslim talk là ń lọ lẹ́ni Muslim TikTok ló ti ń ṣẹlẹ̀ ó yẹ tí oríṣiríṣi memes táwọn Muslim TikTok à ń ṣe. I stand with Faruq Onikijipa, I stand with Babalagege, ask Faruq Onikijipa where is Ado. I understand ẹ̀ pé kí ló ṣẹlẹ̀ kí ló tún happen ẹ̀jẹ̀ ń gbé yín débi àzì àmẹ́bọ̀ correspondent. Only tafsir kan tí Babalagege ṣe lánàá dẹ̀ ìdádì tán wọ blue yẹn only tafsir kan tó ṣe lánàá ibẹ̀ ni yam pepper skata ti bẹ̀rẹ̀ torí wọ́n accuse Sheikh Faruq Onikijipa ìyẹn mufti wọ́n accuse wọn of àwọn kankan. First of all wọ́n kọ́kọ́ ní ẹ wípé Sheikh Faruq Onikijipa accuse bàbá àwọn wípé wọ́n forúkọ bàbá ti Sheikh sínú àwọn tírà kan. Bàbá tó wá wọ dájú tó wọ blue yìí àwọn wọ́n sọ pé ta ni bàbá Alhaji Sheikh Faruq Onikijipa tí wọ́n sọ pé wọ́n forúkọ wọn sí inú tírà banga. Ẹ̀yin tèmi bàbá bẹ̀rẹ̀ sí ní pa ìtànfà náà bá ní pé Sheikh Faruq Onikijipa wọn kì í ṣe ọmọ ilé Onikijipa banga. Wọ́n níbi tí ilé wọn wà ó dàbí ẹnu lóró family house ní banga. Ẹ̀yin tèmi kì bá ṣeré ẹ̀yin tèmi bàbá daddy sọ ṣége ọ̀rọ̀ kò mà kí ṣe kékeré. In fact wọ́n accuse the mufti bẹ́ẹ̀ ni wọ́n accuse Sheikh Faruq Onikijipa wọ́n ní pé gbà tara àwọn òyà torí ní 2022 ara bàbá òyà daddy tó wọ blue yìí bẹ́ẹ̀ ni ara àwọn òyà wọ́n strong gidi gan tí gbogbo ìjọ mùsùlùmí gbàdúrà fún pé kọ́lọ́n fún wọn láyà balẹ̀ kọ́lọ́n fún wọn ní ara tó yá o. So number sọ ní pé ìgbà yẹn wípé mufti allegedly wọ́n lọ́wọ́ sí ara àwọn tí ó yá wọ́n nítorí ọjọ́ kan àwọn pàdé ní ọ̀dọ̀ àfáà kan nílùú Ìlọrin tí ẹnìkan fi handkerchief nu ọrùn àwọn wọ́n níbẹ̀ nìyẹn ṣe fi handkerchief nu ọrùn àwọn Sheikh Faruq Onikijipa wà ńbẹ̀ lọ́jọ́ yẹn ọlọ́pàá àwọn náà dẹ̀ wà ńbẹ̀ ipe so ó possible kò jẹ́ pé àwọn ni wọ́n rán ẹni náà banga. Ẹ̀yin tẹ̀mẹ́ wọ́n tún ní ọjọ́ tí àwọn jọ pàdé ní wáàsí kan wọ́n ní àwọn fúnra àwọn làwọn kúrò nígboro Èkó lọ́jọ́ náà táwọn dẹ̀ gba Ìlọrin lọ ṣẹ́ni tára ẹ̀ ò yá ṣó máa kúrò lẹ́kọ̀ọ́ lọ Ìlọrin. Wọ́n nígbà táwọn dé Ìlọrin wípé agbo kan náà ni gbogbo àwọn jọ wà nílé Bẹ̀gọ́rẹ́ mọ́ bínú tí ìmá mọ̀ pé mi kì í ṣọmọ Ìlọrin. So wọ́n ní pé àwọn jọ wà lágbo kan náà páwọn jọ jókòó gẹ́gẹ́ bí ìjókòó àwọn aláàfáà wípé bí táwọn tí wọ́n sọ̀rọ̀ táwọn tí ń ṣe wáàsí yẹn làwọn ti rí pé ọ̀rọ̀ àwọn tí ń takora wọn bí àfáà kan ṣe gbà lọ́wọ́ àwọn ènìyàn. Wọ́n ní ibi tí àwọn ti ń rí bẹ́ẹ̀ táwọn ẹnìkan ti gba wáàsí yẹn lọ́wọ́ àwọn náà ti sáré rush àwọn lọ sí hospital allegedly bàbá ni wọ́n fi àdó sí àwọn lára banga. Ẹ̀yin tèmi lọ́rọ̀ ìgbà iná gidi lórí internet pé Sheikh Faruq Onikijipa fi àdó sí lára kẹ bàbá. Ẹ̀yin tèmi tí internet gbaná tí ò kì í ṣe kékeré. Àwọn kan tẹ̀ tí ní mufti ò ní reply pé mufti ò lè reply wọ́n máa ignore wọn ni mufti ò kì í ṣe èèyàn tó máa ń dá gbogbo èèyàn lóhùn bẹ́ẹ̀ yẹn yóò wà mufti reply o wọn lè dákẹ́ eléyìí wọ́n reply ká tó wá lọ síbi reply mufti. Gbogbo ẹ̀yin tẹ́ ń wojú Ọlọ́run fún ọmọ Ọlọ́run kúkú ní ṣe wá lágàn gbogbo wa la máa bí tó bá jẹ́ pé ẹ̀dá ní problem títì ẹ̀ ó ṣe wá ra àgbo ẹ̀dá wà o. Ẹ̀yin tó bá yẹ pé tẹ́ bá ti dìde báyìí gbogbo tó bá tọkùnrin bá dà sí lára pápátá ló máa dà wá sílẹ̀ ẹ̀dá ni Yorùbá ń pè ó wá ra àgbo ẹ̀dá. Èmi ní àgbo ẹ̀dá tó ń ṣiṣẹ́ dáadáa máa kit ni máa fún ẹ ní olómi tí wàá kọ́kọ́ fi flush body ẹ̀ náà kó tó bẹ̀rẹ̀ sí ní treat ẹ̀ tó bá ní interest kó wọ díẹ̀ mi kó jẹ́ ká sọ̀rọ̀. Tí mo ṣe ń sọ̀rọ̀ ẹ̀yin tèmi mufti reply o mufti ṣàlàyé ọ̀rọ̀ handkerchief tí wọ́n ní wọ́n fi nu àwọn lọ́rùn yẹn wọ́n lóòótọ́ làwọn pàdé nílé ẹni náà mi ò mọ̀ pé so mi ò fẹ́ borúkọ yẹn jẹ́ so wọ́n láwọn pàdé nílé ẹni náà lóòótọ́ páwọn àti kí lórúkọ ẹ̀ ọ́dìlé àwọn ọlọ́pàá àwọn làwọn jọ rìn tẹ̀lé wọn lóòótọ́ wípé òótọ́ dẹ̀ ni pé àwọn rí pé nìkan fi handkerchief nu ọrùn wọn tó rí pé sweat wà ń bẹ báwọn dẹ̀ sọ fọ́lọ́pàá wọn pé kó arrest ẹnìyẹn wípé wọ́n dẹ̀ arrest ẹnìyẹn wọ́n question ẹnìyẹn ní kò sẹ́nibọ̀dì tó rán òun kóun wá nù wọ́n lọ́rùn wípé nǹkan rí pé wọ́n sweat ní atara àfẹ́ ló ń fi handkerchief yẹn nù wọ́n lọ́rùn pé wọ́n dẹ̀ gba handkerchief yẹn lọ́wọ́ ẹ̀ wọ́n jí ó mú lọ wípé so báwo ló ṣe wá jẹ́ páwọn làwọn rán ẹni náà banga. Ẹ̀yin tèmi mufti ṣe àlàyé o wọ́n ṣàlàyé wípé nígbà tí dádì tán accuse wọn ìwọ nígbà tí wọ́n wọ́ tára wọn ò yá ipa wọn làwọn tẹ̀lé wọn àwọn wà lára àwọn táwọn jọ mú wọn dé hospital táwọn jókòó sẹ́gbẹ̀ẹ́ wọn báyìí táwọn massage apá wọn massage ẹsẹ̀ wọn mufti ṣàgbé Quran jáde o wọ́n fi búra ipe tó yẹ pé àwọn mọ̀ nǹkan kan nípa tó ṣe wọ́n nípa àárẹ̀ tó mú wọn ní ọdún 2022 gbogbo nǹkan tó wà nù gbogbo ègún tó wà gbogbo nǹkan tó wà nù Quran kò jẹ́ àwọn wọ́n máa ṣe ìpè yín tèmi mufti búra o pẹ̀lú Al-Quran so fẹ́yìn tẹ́ ń wá gist kiri tí gbogbo dìyàn yẹn òye yín òun nìyẹn. Òun ló ṣe gbá o Al-Quran wà ní
wájú iná rẹ̀ la wá wà yìí o bá ń kó mojú lẹ́lẹ̀ yìí kó ó kọ́ ọ̀rọ̀ ọlọ́run ọba nìkan ọ̀rọ̀ ọlọ́run nìkan òun ni ààyè tí ìsinú ilé ọlọ́run ti la wà yìí ilé ọmọ tó adélé ayé mi ti bàbá ìgbà yà má bùrọ̀ adélé lé ibẹ̀ ìwọ lọ́run ilé rẹ̀ mọ̀ wá yìí o tó bá jẹ́ àtúnṣe Suleiman Faruq àmìnà tó bá máa bá rẹ̀ ní àdúgbò ádà tí mo bá máa pẹ́ gbogbo tí jẹ́ lànà ló jẹ́ àyè kan. Mo tún dá padà wọ́n lọ ilé ẹ̀mọ́ wà yìí. Tó bá jẹ́ pé àárẹ̀ ti ṣe mùdírù Marka Abdullahi Adam. Tó bá pé Suleiman Faruq bá máa pẹ́ ọmọ mi gbogbo lànà tó yẹ lójú àyè. Wọ́n lọ. Mo tún wí fún ẹlẹ́kẹta o tí mo bá máa pẹ̀ ẹ̀sẹ̀. Ìwọ lójú ẹ̀ tó rọ̀ mo jẹ́ ìsìn. Mo tún wí lẹ́kẹ̀ẹ́. Tó bá yẹ pé bẹ́ẹ̀ wá ní níbi náà ọlọ́nkọ́ jẹ́ tèmi. Àmọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀. Tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́hùn. Ilé ẹ̀mọ́ wà yìí. Tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń wó fún mi káàkiri gbogbo ayé pátápátá nígbà èmi ni mo máa ń bẹ̀ èmi mo fẹ́ pa wọ́n èmi mo ṣàìdá fún wọn gbogbo bí dandan ọdún ọ̀rọ̀ rẹ ni ó ọ̀rọ̀ rẹ ni tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n gbọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ rẹ ni ó mo fi Ramadana yìí àtàyè iṣẹ́ tá a ṣe bẹ́ẹ̀ àti wọ́n ṣe láyé bàbá wa ní ọjọ́ àti mo bì ọ́ tí ọba jẹ́lẹ̀ gbogbo àwọn tí rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ nígbà mi mo fẹ́ pa mò ní gbogbo mi dáadáa wọ́n náà àti bílù rẹ̀ ọlọ́run kọ́ bẹ́jẹ́ ti. Now, bẹ̀ kọ́ mo fẹ́ wá bẹ̀ gbogbo àwọn ọmọ kéékèèké gbogbo àwọn ọmọ kéékèèké àwọn ọmọdé ẹ má jẹ́ ká dá sí ọ̀rọ̀ yìí o ọ̀rọ̀ tó ń lọ yìí lọ́wọ́lọ́wọ́ láàrin Mudiru àti Mufti Ìlọrin ẹ má jẹ́ ká dá sí àwọn ọmọ kéékèèké mo sọ o ọ̀rọ̀ àwọn àgbàlagbà ni àwọn ọmọ kéékèèké ẹjọ́ tó yọ lọ ẹ má jẹ́ ká dá sí ojú Mudiru rí o Ọlọ́run lọ́wọ́ sàdúgbò ẹ̀mí gígùn àtàláfíà fún babalágége. Wallahi Allah àṣírí Mufti mo lálàrí pé ẹni kìí ṣe pé bọ́yá àyàn gbá wádìí rẹ̀ ò lè rí jẹ. Faruq snake ni. Ejò ni. Snake ni. Ejò ni. Ọlọ́run ló ṣe bẹ́ẹ̀. Ọlọ́run ló ṣe wá bẹ́ẹ̀. Ẹgbẹ́ ejò máa ń pààrọ̀ àwọ̀ lọ́dọọdún ni. Ìpààrọ̀ àwọ̀ lọ́dọọdún yẹn ni pé oore rẹ̀ ọdọọdún ni máa dé. Ẹnìkan ò sì ní sọ fẹ́jọ́ tó fi bú àwọ̀ náà lẹ̀. Lọ́wọ́ abọ́ yìí lè fún agbé mi. Wàláì mo ti rí nìyẹn. Wàláì tàláì mo ṣe rí nìyẹn. Yẹ́ wọ́n gbá òun ní ìgbẹ̀ báyìí. Ọlọ́mọ́sá jẹ́ mi ogun. Wọ́n tún sọ fáwọn èèyàn gbé ẹ máa fara wé Faruq Ọlọ́run lọ dá abẹ́. Àkàndá Ọlọ́run ni. Ògbésẹ̀ méjì bára wájú. Ọlọ́run jẹ́ mi ogun o. Ìgbé etí tó bá gbọ́ mi. Wọ́n sọ wá sí ìsíta. Ìgbé Faruq Mufti Diyar, Mufti Kwara, Mufti Ìlọrin, Mufti Nàìjíríà, Mufti Áfíríkà. Ọlọ́run jẹ́ mi rí ogun. Ọlọ́run jẹ́ mi rí ogun. Ìdí wọ́n ṣe fún gbogbo ayé, fún gbogbo Mùsùlùmí, gbogbo oníwàásí, gbogbo àfà. Ọ̀dàsọ yìí nìbò. Ọ̀dàsọ yìí nìbò Islam. Aṣọ yìí wọn náà níjọ́ fàyà. Àkọ́ ẹni tí ó bá dá níbi tá a bá dé yìí wàhálà ò gbọ́dọ̀ mọ́ sùn àti fàmú. Tí wọn bá fi lè fi oníkìjì pa Ọlọ́run jẹ́ mi bàbá mu tí wọn bá fi lè fi oníkìjì pa jẹ president of all ulamas tí wọn sọ doyè ní rep of house of rep wàhálà máa ṣẹlẹ̀ kò sí àáfà kan láyé yìí kò sí àáfà àwọn láyé yìí bó ti lè káfà àwọn tóbi tó àtàfóun jálàbí àtàfà tí ò jálàbí àtàfóun ṣẹ̀ríà àtònísúná gbogbo yín oníkìjì bá ní president wa ẹ gbà ó kò kàn wá oníkìjì bá ní president wa gbogbo yín yẹn gbogbo yín ọ̀dọ́ ní kí ìbálẹ̀ tó sí kò tí ì sí àáfà kan láyé yìí ẹ wo báyìí ṣe fẹ́ tó yìí sẹ́gbẹ́ jáwù ó fẹ́ gan ayé ìfẹ́ gan
kò sáfà tó tó ní Kíjìpá tábà kàn máa ta alóku ẹ kàn máa fẹ̀ gan ó yá ẹyọ ẹ̀gàn kó mẹ ẹfẹ̀ gan kún dákọ̀ àfa kan tó tó ìdẹ́yìn fi ń dárúkọ yìí pé báyìí láfa kan ṣe tóbi òun ìtọ́lọ́run fi ń pin kan yakhtaru man yasha'u ni ó dá o ẹni tọ́lọ́run ti yàn nu àwọn tó bí Oníkíjìpá tán bá wà láyé wọ́n máa sì mẹ́pà àrùn pé yóò tó báyìí so Oníkíjìpá nísìn ojú tí wọ́n fi ń wo nísìn ojojú àfa lásán ojojú ẹ̀ lásán ibi tí wọ́n ń gbé ìjẹ́ àfa dé tí wọ́n bá sọ pé yẹn jẹ́ àfa Oníkíjìpá ti gbé kọjá ibi táfà máa ń dé ó ti kọjá rẹ̀ ẹ dáwọ́kọ̀ àfa kan tó ti débi tó dé òun lórí láyé ẹ dáwọ́kọ̀ àfa kan ń sì gbà Oníkíjìpá nìkan làáfà kan tó já sí pé àtìgbà tẹ́rù pín rẹ̀ ti ń fò kò sígbà kó fẹ́ jábọ́ rí ó mọ̀ sígbà kó fẹ́ jábọ́ kò kì í jábọ́ àsùnwọ̀n bá rò kó fẹ́ jábọ́ òun ó sì fẹ́ gùnkè gangan ni gbogbo àáfà yòókù sì bá náà sáà rí náà àáfà yòókù ó máa jábọ́ ẹlòmíì tó bá jábọ́ tán kò ní gùnkè mọ́ Oníkíjìpá yẹn ń jábọ́ rárá ìmọ̀ ń gùnkè sí ni ìgbà tẹ́ bá fẹ́ rò kó fẹ́ tán fún àáfà mufti ìgbà yẹn gangan ni mọ́ gòkè àáfà tiẹ̀ gangan tó ń darúkọ pé àáfà làwọn ni wàlẹ́ àbí Oníkíjìpá ló wà wàlẹ́ àbí Oníkíjìpá ló wà kò sí àáfà òun láyé táwa yìí Oníkíjìpá tó já sí wípé gbogbo nǹkan ìjẹyàn rẹ pé tí ò ní di anybody òun ló Oníkíjìpá ìgbà mi bẹ tẹ́mi bá dájú kó wá kàrò pé ayé bọ̀bọ̀ yìí ló sọ fún wọn pé báyìí ló ṣe dá mi abẹ́yẹn ń ṣe mọ̀ ni ẹ̀gàn àti kíní tẹ̀ ń ṣe káàkiri yẹn náà kò lè jẹ́ rí nítorí ẹ̀kẹ́ rí náà kò lè jẹ́ rí nítorí ẹ̀kẹ́ rí Mujadidu ní ṣé Suleiman Mujadidu ńlá ni Ọlọ́run o lita qaumi ya'lamun fura wípé Ọlọ́run ọba mọ̀ọ́mọ̀ ṣe bàbá yẹn ní Gáúsù ni tó bá ní ibi kátẹ́ tí wọ́n fi hàn jẹ Gáúsù ó yá àwa ti fi ṣé Suleiman jẹ Gáúsù ẹgbà ó èèyàn ń ṣe mólúdì báwọn àwọn èèyàn ń lọ bẹ̀ wọn àti ìrìnà bí 100 ti ń sọ lójúmọ́ pé ní tóun bá lọ bẹ̀ pé ṣe kíní ṣé ó lè lo àfọ̀ṣẹ kó ṣiṣẹ́ ni àdèmọ́ tara wa káàkiri ṣe báwọn wọn la afọ́jú wọn la lójú rí ojú òdì ibi tá a bá dé yẹ kó lè tàn wá mọ́ àbákan mọ́ tara wa ló kù kí ṣé Suleiman ibi tó fọ́ nìdẹ́ Ọlọ́run ní jáde o kí àwa bá ṣé Suleiman ibi tán ti ń wà búba yìí tó ní agbára gan àwọn ò máa tẹ̀lé wọn lọ ni kò sí nǹkan kan tó lè dá wa kò sí nǹkan wọn mọ́ tó wọ́ọ̀sì jù kí yẹn ṣe ṣíríkù àwọn òní kò lẹ́yìn Oníkíjìpá wàláì tàláì àní kò nídìí kankan akáma tara wa káàkiri pé kíní kan àwọn ní Gáúsù tiwa adẹ̀yọ́nú síbẹ̀ so Ọlọ́run jẹ́ mi mufti gùn ò sọ̀rọ̀ ń bẹ́ Ọlọ́run jẹ́ mi mufti gùn o tí ó bá sírù wọn ní ẹ̀ẹ́mẹ́yẹ àwọn lẹ́kùn tó ti tì táfà kan ò débẹ̀ rí náà lọ sí fún wa ni wèrè yín tún bínú pọ́n náà wèrè kan níbi wedding wèrè ẹni tó lówó ra mọ́tò olùsí bínú pọ́n òun láìkí kọ́lọ̀ rẹ̀ àbí so make sense ọkùnrin mẹ́ta obìnrin mẹ́ta ẹ sọ pé òun àtọ́lọ́hún òjò lọ́rọ́ ọkùnrin mẹ́ta obìnrin mẹ́ta ẹ sọ pé òun àtọ́lọ́hún òjò lọ́rọ́ dey play wọn náà try rẹ wò. Oníkíjìpá bàbá mufti ẹ rí i pé wọ́n bẹ̀rù gan wọ́n tètè wá lọ withdraw ọ̀rọ̀ wọn yẹn padà wọ́n bẹ̀rù àwọn tí wọ́n ń sọ̀rọ̀ yẹn nínú àwọn èèyàn àwọn táyìn rí léyìn yẹn wọ́n yìí sèyàn wọ́n yìí sèyàn ṣẹ́rí bàbá mufti wọ́n ní làákàyè méjì kátẹ́mi máa màmá nínú alákọ̀ọ́kọ́ làákàyè tí wọ́n ní pé bàbá tètè wọ́n máa má àsìkò tí ń gbà kan ṣẹlẹ̀ ó ti yín báwọn ẹni tó já sí pé ẹ máa wo orí ńlá kan ń bọ̀ wá fún wọn ní wọ́n ṣe báwọn màkọ́ máa gbá kan ńlá kan ń bọ̀ wá fún wọn ni wọ́n ti wá mọ̀ pé àwọn nǹkan tó lè dá lọ́nà nìyẹn wọ́n fẹ́yìn olórí bú ní títí yín ìyẹn ká ò lè sọ pé Oníkíjìpá withdraw anybody inú ayé ò tó bẹ́ẹ̀ ipò àgbà àfà yẹnyẹn ni bàbá ń déhùn ipò àfà àgbà yẹnyẹn tí ò sí irú rẹ̀ òun ni bàbá déhùn ẹ̀rẹ̀ ni a mọ́ sọ̀rọ̀ tó tọ́ sẹ́lẹ̀ kófẹ́ Oníkíjìpá kó lọ́kàn tiwa yìí wọn àbí Àsàhẹ́lù gan dà kó kófẹ́ Oníkíjìpá kó lọ́kàn tiwa Àsàhẹ́lù gan wọn bí dà ẹ̀mí lọ́lọ́ ní kó wá kì í ṣe fi Oníkíjìpá àwa ti wà lórí ẹ̀ àyà kú síbẹ̀ ní kí ló kàn wá pẹ̀lú pé yẹn kan bínú yẹn kan ṣe kinní kan ẹni tóun ti múra tí Gáúsù lọ òun lọ fọ́n síta nù ẹ má dààmú tẹ́ ẹ bá ti gbọ́ pé ṣé Suleiman gun orí mọ̀ kọ́ mọ̀ kan àbí ipò ńlá kan lásìkò yìí ẹ má pè mí báyìí mọ́ ẹni tó ń gbọ́n wọ́n máa ń tán sí ẹ̀yin tẹ́ lè ní orí pa tẹ́ bá lọ tán ẹ̀ ń fi ìrìn Oníkíjìpá tó ti rìn láti bíi 50 years tí ò ṣubú ẹ fi ń wẹ̀yìn tẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ ti ṣubú tán yìí Oníkíjìpá wé anybody nínú àfa ta ló ṣe fi wé so Oníkíjìpá ṣe jábọ́ lójú yín tó bá ń ṣe bí àgọ́ wọn máa ń tán ṣe ẹ máa wọ́n ti Assalamu alaikum. láyé ọdún tí a wà ládùúgbò yìí èyí tí kò débi mo sì wà tí ń gbélé mìíràn tí ń gbà náà bàbá kan òun wá onílẹ̀ ní máa ń talẹ̀
ọwọ́ apolówó lẹ̀ fún mi ọwọ́ alẹ̀ kí ni ọwọ́ alẹ̀ kejì tí máa fi lẹ̀kẹ̀ sọ́wọ́ pin dákùsọ orí lẹ̀kẹ̀ yìí òun náà wàhálà bẹ̀ àwọn yẹn wọ̀ lágbo yìí wọ́n láwọn aláwo tí wọ́n jọ ń ṣe nu. ẹlẹ́bọ lọ́lọ́run wa sọ pé kànáà bí ọ̀fà ìgbà yìí kó lè tẹ́tí gbọ́rọ̀ ọ̀hún lọ́dọ̀ mùsùlùmí ẹlẹ́bọ lọ́lọ́run ń sọ̀rọ̀ yìí fànàbí ilé mushrikina istajaraka fajirhu. ọlọ́ni tẹ́lẹ́bọ tó wá bọ̀ ẹlẹ́bọ tó bá bàrẹ̀ ànábì ọ̀kan náà àwọn ẹlẹ́bọ tó bá dé wá bàrẹ̀ ọ̀ láti máa gbọ́rọ̀ lẹ́nu rẹ̀ fàjírì dàpọ̀ pẹ̀lú ẹ̀. hatta yasma'a kalam Allah. ẹ má gbàgbé tẹ́ ẹ ké torí kéta. ẹ má gbàgbé tẹ́ ẹ ké torí kẹta. ọ wá sádìọ́ tó bá wá sádìọ́ ọlọ́run tó bá wá sádìọ́ ẹlẹ́bọ ni. àjírí o. ọ wá sádìrí ànábìsẹ́. ẹ gbà mí o ọlọ́run ní òsínléyà. fàjírí o. ọlọ́run ní bá a ṣe. hatta yasma'a kalam Allah. ìtàn tó bá wá odidi ẹlẹ́bọ ni ìwọ̀n ń jòkó táwọn ànábì àwọn yàrá bẹ ẹni lè dara ẹ ọfẹ máa jẹ ọ̀rọ̀ wa gbọ́ ni ẹlẹ́bọ ni ẹlẹ Ọlọ́run Jíbírì lọ bá ń bẹ gbọ́dọ̀ lé ẹjọ́ jòkó tì yín kọ́ máa gbọ́ ẹgbàálẹ̀ nínú ètò àwọn bọ́yá mo lè padà fọ̀nà mọ́ ó sì jòkó ní sì ń gbọ́ nígbà ànábì ti gbọ́ mẹ́sìn kíkọ́ gbọ́dọ̀ lé kò sí lé ó sì gbọ́ dáadáa fún iye ọjọ́ tí ó fi gbọ́ ọ̀nà ṣeun mo ti gbọ́ síntẹ́ lọ́wọ́ àmì ẹ̀sìn náà ni ọ̀níbẹ̀ ni tọ́ èmi ò wá lè ṣe. Allah ní kí ànábì ó gbà láyè kó jókòó tì kó máa gbọ́ ó sì gbọ́ fún iye ọjọ́ tó fi gbọ́ ó gbọ́ tán sí bó ti dúró náà ní ìwà gbà. olóhùn ọgbà. olóhùn ọgbà. òun ò lè ṣe. òun ò lè ṣe. kí ló wá kú nítòkù nítọ́gbẹ̀yìn àyà wọn. summa ablighuhuma amanahu. ọlọ́run ní ta ìlẹ̀ṣẹ̀ òun náà tọ́ba lóhùn ò lè ṣe summa ablighuhuma amanahu. ẹ tẹ̀lé débi tí ń lọ ẹ̀sìn débi tí ń lọ. kí ẹ ṣe security gbọ́dọ̀ wà fún ẹ gbọ́dọ̀ pa kẹ ẹ yọlẹ̀ pa. àwọn kan ọ̀bọ ọlọ́pàá kún yọlẹ̀ pa lẹ́yìn ẹ̀sìn débi tí ń lọ ni. ذلك بأنهم قوم لا يعلمون. ó ní ذلك ọlọ́run ti bọ́ mi ní ẹsẹ̀ bẹ́ẹ̀ fún wa ẹ̀tẹ́ tí gbọ́ ń tọ́ fẹ́ sọ ẹ wọ́kọ̀ ọmọ ẹ̀ tó bá ní ti yóò jẹ tòun ẹ wá sí ẹ wá tún wá fi ẹ tún ṣiṣẹ́. Wèrè ọlọ́run. Wọn náà ṣe kù sí wa ọlọ́run tó bá wa yọ́nú sí wọn bá rí ọlọ́run ti yọ́nú sí wọn ọlọ́run tó gbé wọn sípò owó títí ọlọ́run tó jára ní wọn láyé inú wa ń dùn sí wọn ọlọ́run máa jára ní wọn láyé mo lè kí ìyàwó náà ọlọ́run àbúrò àdúgbò fún yàrá ìjà o ọlọ́run àbúrò àdúgbò fún yín ọlọ́run àbúrò àdúgbò fún yín ọmọ yín pátá ọlọ́run àbúrò fún yín wọn láti wọ́n ká ọlọ́run àkàwùlà lọ́dọ̀ àdúgbò ẹgbẹ́ wa ṣàdúrà má dùn rẹ̀. bá ti rè ọ́ tíyàn dẹ̀ ní focus àsìkò tá a wà yí àsìkò tí ó sì mú yàn lùsì focus ni tẹ́nìyàn bá pé anything tí ó bá mú ọ lùsì focus face ibi tó lọ má gbà láyé tí ó bá ti rè ọ́ to stand tá ambition rẹ dẹ̀ high gbogbo tí tìyàn kó lọ́nà tí léyàn wọlé tí rọ́ọ̀rì yàn padà ní ọmọ bọ̀ àmọ́ wọ́n lọ sọ pé mo níbi rè tó o bá ti fèsì ẹ̀ tó o bá ti lọ yọ bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ máwò táwọn tọ́pọ̀ lónìí nì níjọ́ tí tiwọn náà bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ lọ́bẹ̀rẹ̀ kó tó di tọ́pọ̀ tó o bá ń wo bí wọ́n ṣe pọ̀ tó nì yọ wá kó rẹ̀wẹ̀sì bọ́ pé níjọ́ ní tó ṣe é débí
wọ́n wá ní tá a pè ní sọ́sẹ̀sì àṣeyọrí ìyẹ̀bùdáhùn kọ̀lé ìlà ní máa bẹ̀rẹ̀ díẹ̀díẹ̀ ni. bọ̀tì jí ló ń bọ̀ wá. kẹ́nu rẹ kó máa rùn ìdí òyì ọ̀pọ̀lọpọ̀ èèyàn ẹlòmíì bìlífù wípé tóun bá ti jí láàárọ̀ tóun bá ti fọnu nìkan lọ́mọ. ìtọ́ bá mọ̀ tó ti sùn lọ́sàn-án fọnu kó o tó jáde séèyàn. ìtọ́ fún wa tó ti sùn lọ́sàn-án. àbí inú àwẹ̀ yìí ẹlòmíì bìlífù pé tóun bá ti láàárọ̀ nísàlẹ̀ tóun bá ti fọnu nìkan lọ́mọ wọ́n gbọ́dọ̀ fún fọnu kó tó dalẹ́ mọ́. tó bá fẹ́ sọ̀rọ̀ sí àwọn nígbọ̀n tí wọ́n máa sá fún yín gbọ́ ẹnu rẹ ni ó dọ̀ yẹn ní dààmú rẹ. ó dọ̀ ní lè padà sẹ́yìn. bí ó dọ̀ ẹnu ṣe wà ni ó dọ̀ ara wà. bẹ́ẹ̀ni omi bá ti wọlé báyìí ó dọ̀ tó wà fún kọ́kọ́ ni hatred àwọn èèyàn kọ́ hate ẹ̀ wá ni ìtọ́ fẹ́ sọ gan wọn nígbọ́ tó bọ́ ṣe wọnú lé tí èsì wà ní gbogbo ti pollute gbogbo bẹ̀. lẹ́ẹ̀kan náà kò sì sí ti ń bí ọ̀bùn ní àìníìtì ló bí o ìwọ tó o bá rí i pé ọ̀n sábà nírú nǹkan bẹ́ẹ̀ ọ̀wẹ̀ láàárọ̀ ọ̀wẹ̀ lọ́sàn-án ọ̀wẹ̀ lálẹ́ bó o lè wẹ̀ tọ̀sán wẹ̀ láàárọ̀ wẹ̀ láàárọ̀ wẹ̀ lálẹ́ kó tó sùn gbogbo àwọn ibì kọ̀ọ̀kan tí ẹ̀gbín lè sá sí lára rẹ kó tíra ìkọ̀ fọ́ bí abíyá rẹ méjèèjì tíra ìkọ̀ fọ́ bí ìlàtàn rẹ méjèèjì tíra ìkọ̀ fọ́. aṣọ tó o bá sì wọ̀ látàárọ̀ dáadáa má tún rìpítì ẹjọ́ kejì mọ́ ẹlòmíì ò tún wọ́n bá wọn lọ ké dọ̀tí ẹ bá sá ké dọ̀tí. ó ti wọ́n bá wọn lọ. nínú sàkóbátì. alẹ́ ìsìlámù nínú sàkóbátì. owó tó fi ra sọ ní ọmọ wò àánú owó òun ní ọmọ ṣe á ní lè rí bọmí o ẹnà sátẹgùn bẹ o ẹnà sá. ẹ sá jẹ tọkàn fẹ sí. àtòótọ́ lọ fi fọ́. oògùn tó ti wá là sí ń kọ́. oògùn tó ti wá là sí ń kọ́. oògùn ara rẹ tó ti wà lára aṣọ ń kọ́. oògùn ara rẹ tó ti wà lára aṣọ ń kọ́. Ànábì ní gbogbo ẹni tí ó dùn ẹnu rẹ̀ tí ó bá ti balance Ànábì ní gbọ́dọ̀ rí mọ́sálásí kó mọ̀ wá mọ́sálásí. Qala sallallahu alayhi wa sallama. Ànábì wa sọ báyìí pé. Man akala min hadhihi shajarati aya thawmi awil basal. Ànábì ní gbogbo ẹni tó bá jẹ áyù nínú yín àbí gálíìkì àbálùbọ́sà mọ̀ wá mọ́sálásí. Fala yakrubuna fi masajidina. Masajidina ló wí. Gbogbo mọ́sálásí ni toro kò tiẹ̀ bá tàwọn èèyàn. Fa innal malaikata. Tọ́ba ní challenge fún ẹ̀t ìmọ̀ wá bẹ̀ kí wọ́n ní challenge fún ẹ̀t wọn ni kò máa jẹ gálíìkì tọ́ba jẹ gálíìkì jẹ́sùn lálẹ́ kó iṣẹ́ tí ọba ṣe tán kó tó gbọ́ ọ́fíìsì lọ má dá wà lálẹ́ fáwọn èèyàn má kó nira bá wọn làdọ̀rọ̀ Ànábì ní má ní mi lára kémi náà má ní ọ lára Ànábì ní wọ́n ti pẹ́ bẹ́ẹ̀. bá ti para rẹ̀ ọwọ́ náà kò sálàjú kan bẹ́ẹ̀ nínú ẹ̀sìn wa yìí tọ́ ọ bá fi lè pokùnso iná lọ́wọ́ tọ́ ọ bá kú lọ́fi ní tí ẹni tọ́ bá gún rẹ̀ pa. ومن تردى من قتل نفسه بحديدة. ọbẹ̀ sómi ni o ọ̀hánjẹ ara ẹ ni o ogunra rẹ lọ́bẹ̀ ni o ó pò nǹkan mú ó jẹ poison nígbà inú bí ọ̀pọ̀ nǹkan kan mọ́ra wọn wá dààmú wá gbé jẹ níbi kó yájẹ sí ọkọ sáà máa lọ ọ lọ inú náà lọ ń lọ tààrà. ẹgbẹ́ sí lọ sáà máa lọ ọlọ́bì kankan náà ló lọ májò dé bẹ́ẹ̀. pété ọba gúnra rẹ tó gúnra rẹ fa. بحديدة فحديدته في يده يتوجه بها في بطنه في نار جهنم. tọ́ba para rẹ ọ̀fọ̀ bẹ gúnra rẹ tọ́ba dídọ́ bí la kí a mọ̀ ọ̀bẹ wọn wà lọ́wọ́ rẹ báyìí lọ́gàgán bí inú rẹ tẹ́jú ọmọ da sosososo títí tí ó sì fi wọná. خالدا مخلدا فيها أبدا. ọlọ́run yóò wọná tí ó pẹ́nu nánà ni o tora àyà mi wà tó láwọn kan wọná ìlà amásá ìgbàgbọ́ bá wọ lọ́hùn tó bá mú amọ̀ kó ń bẹ́ òun ò nípa amọ̀ kó ń bẹ́ ẹ̀wọ̀n gbére ni. ومن شرب سما فقتل نفسه. wọ́n ní bẹ́ẹ̀ lẹni tó mu wọ́ tó jẹ pọ́ìsì tó fi para rẹ̀. فهو يتهاسع في نار جهنم خالدا مخلدا فيها أبدا. bẹ́ẹ̀ni tọ́fọ̀ bẹ parí oṣù wọ̀nà wọ̀nà pẹ̀lú pọ́ìsì tó wà ní ògbé dàrí kíámà. ومن تردى من جبل فقتل نفسه. ẹlẹ́kẹta wọn nìyẹn ọ̀fọ̀ bẹ gúnra rẹ̀ pa ní omu pọ́ìsì ní abọ́ bẹ́
látòkè ọbẹ̀ sómi àbọ̀ hangi ara rẹ lọ́rùn. فهو يتردى في نار جهنم خالدا مخلدا فيها أبدا. bó ṣe bẹ́ sínú omi náà ló ṣe bẹ́ sínú náà. bó ṣe bẹ́ ọlọ́run bó ṣe bẹ́ sínú omi gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́ọ́ bẹ́ sínú náà jahannama tó sì bẹ́ ọ́ pẹ́ńbẹ́ lọ gbére. رواه الإمام مسلم. ìmáàmù àdìsọ yìí àrí òde bẹ́ẹ̀ yìí pé kọ́ wá wò pé ikú ni solution yìí kò sì jẹ́ solution. kọ̀ wá wò pé ikú ló jẹ́ solution. fún ti ṣe ọ́ rárá kódà bọ́ bá rẹ̀yàn tá a wá wọn á tọ́jú ẹ̀ àwọn ọmọ wa wò pé àbẹ́bí ẹ̀ wò àbẹ́nìkan ní èyí tí wọ́n fi ń sọ́fà yìí ẹ̀gún lábẹ́rẹ́ kù ẹ̀ ti dáná. ẹ ti dáná ẹ fi ilẹ̀ dìgbà tó bá tó ní bá fẹ́ gbà náà ni torí ẹ̀yin kẹlẹ̀ mi wọ̀nyí kẹ̀ sí dá. Al-Qur'ani fi ni pé ẹ má para yín o gbogbo tí ọba líìdì yín lọ síbi kẹ gbẹ̀mí ara yín ọlọ́ọ̀ni ẹ jù fún wa o. ìjọ mo tí wàá délé ayé mi ní bàbá ìgbà yà má bùra délé lé. ibẹ̀ ìwọ lọ ilé rẹ mọ wáyé o tó bá jẹ́ àtúnṣe Usman Faruk ọmọ àmì náà tó bá máa bá ara ẹ̀ ní àdúgbò ádà tí mo bá máa pẹ́ gbogbo tí jẹ́ lànà ló jẹ́ àyè kan. mo tún dá padà wọ́n lọ ilé ẹ̀mọ́ wáyé tó bá yẹ pé àárẹ̀ ti ṣe mùdírù márùkà Abdullahi Adam tó bá yẹ pé Usman Faruk bá máa ń pè ọmọ àmì náà gbogbo lànà ti lẹ́nu tó àyè. wọ́n lọ mo tún wí fún ọlẹ́kẹta o tí mo bá máa ń pẹ̀ ẹ̀sẹ̀ ìwọ lójú ẹ̀ tó rọ̀ mo jẹ́ ẹ̀rí sí mo tún wí lẹ́kẹ̀ẹ́ tó bá yẹ pé bẹ́ẹ̀ wá ní níbi náà ọlọ́nkọ́ jẹ́ tèmi àmọ́ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ wọ́n lọ́hùn kò sí ní ẹ̀mọ́ wà ní tí ọba ti jẹ́ bẹ́ẹ̀ tí wọ́n ń rọ́ọ̀fù mi káàkiri gbogbo ayé pátápátá nígbà èmi ni mo máa ń bẹ̀ èmi mo fẹ́ pa wọ́n èmi mo ṣàìdá fún wọn gbogbo bí dandan ọdọ́ ọ̀rọ̀ rẹ ni ó ọ̀rọ̀ rẹ ni tí ọba ti jẹ́ bẹ̀ wọ́n gbọ́ mo fi Ramadana yìí àtàyè iṣẹ́ tá à ń ṣe bẹ́ẹ̀ àti wọ́n ṣe láyè bàbá wa ní ọjọ́ àti òbí ọ́ tí ọba jẹ́ bẹ̀ gbogbo àwọn tí rọ́ọ̀pù mi ní gbangba àti kọ̀ọ̀kọ̀ pípẹ́ mi mo fẹ́ pa mò ní gbogbo bí dáadáa ìwọ náà àti bínú rẹ ọlọ́run kọ́ bẹ́jẹ́ tó. Ajagun ló lòdì ọ̀run Àkànmú bó bá ṣe pé tẹ̀yìn náà bá ń darí jọ wí àgbèrò ní kú gbọ́wọ́ ọwọ́ tí Sègìdì bá gbé àgbètì ló máa ń gbé ayọ̀tìlá ayọ̀ ewúrẹ́ alọ́ ọlọ́run dákun má padà lẹ́yìn o kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ dákun má padà lẹ́yìn o kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ alọ́ ọlọ́run dákun má padà lẹ́yìn o kó má gbàgbé ọ̀rọ̀ tá a jọ sọ. Ladies and gentlemen, I am pleading in Yoruba, I am begging, mo ń bẹ̀ yìí. Stick to Orokilawa TV, you will love it. Orokilawa will offer you nothing but 100% pure entertainment. Subscribe if you have not subscribed and keep watching our content because big things is coming on that channel. Yeah. Orokilawa.